Mais non, Wakoyo. It's a name, you makpa, Mrs. Dora. What are you? Passing my oh, who? Oh, no one of matter me, way, Mrs. Dora. What's no? How come here? Oh, my mommy. Hey, you go. Again in Nigeria, Mrs. Dora. Ah, no, we you but many not travel at. You go near travel, you go near with visa, every year near travel at. You were a connection here. She was the person that sponsored me. You don't sponsor me. What's to do in Nigeria? Ah, good people are just dying. Eh, okay, do also ne. It take the motor need them because Mrs. Dora on Messi no. What okay? Oh, I got a hair here. No, Baba gbogbo yẹn náà o, ìmọ̀ náà gbọ́ kí o wẹ̀ níye, má kí mi yé gbogbo yẹn náà. Ọ̀dà mẹ́gbẹ̀ẹ́, èmi ni wúwo máa yé.
Amia mano la bonti. Omaro pera kona papa. No ya Kelele la bonti o. Nadia toba kona rio wana gwai. Aya bonye. Ona eru ni mena o. Obuliwe. Eru ina na ki baba. Osaghegumwenwune. Don't let me die before my helper go come. I will eat The labor of my hand no power will take my joy. in my life, oh. Baba God, Now you I dey serve. don't let me die before my helper go come. I suffer, oh for this world. Oh my suffer, Papa, don't let all be in vain. I want my gas to my home, your my work, no quiet, no. Egun púpọ̀ mẹ́ bàbá nẹ́rẹ́ domi mọ́ oko. Umama kan mẹ́ gẹ̀ẹ́sùnú ọ̀dà umẹ́. Osaghegumwenwune, noga wiyo bome kedore. Osaghegumwenwune, noga tome mu kedore. Osaghegumwenwune, noga wiyo bome kedore. Benin ragbona o, kumeri o senise. Òpópó ni iye mẹ́ Mrs. Dora Okere Akinobi Apẹ̀tẹ̀. Nọ́pà gàrí àwa April 1st 2020. Ùpé bá wáyé náà kí yé ní wípé gàrí ẹ̀bù máa wà. April 1st 2020. Ìwé wíyé. Wayiye, Marito, umieke na riebe. Bana miewe, emani magi arito bakpon. Ara wegiye, benu yagba oge mo yagiri akpon yiye. Eigo, ama mie yagba oge we yiye. Mrs. Dora Okere Aki, no bi akpede. Benu we se segiye, dagbon ye ki wo wo. Akpawe no maya we se bakpon, eri ọma ya tọ. Uwe ate gbese 200 years, enagbon na ye. Sopon pa nọgiye, emọ wọki owiye. Uwu na pe Dora Okere Aki n'obi apẹtẹ. Uma ẹsẹ bẹri ọ, utese eri agbọn. Mrs. Dora Okere Aki. Ìmọ̀ ya solo buhari ẹ̀gọ́ sànóòwò ẹ̀yẹ ọwọ́ rẹ̀ mú wẹ́ ti yẹn pé èpìjẹ́tì lówó ẹ̀yẹ ọwọ́ buhari kò sáré mi nọ́mọ̀nọ́mọ̀ ọwọ́ iye wọ mákìsẹ́tẹ̀ yìí yẹn rẹ̀ iye buhari ìmọ̀ ẹ̀ ti yàn lówó ẹ̀yẹ ọwọ́ ti yẹn tẹ́ wà mọ̀ ẹ̀ ti yàn wẹ́ ìtò àlówó ẹ̀yẹ ọ̀wé buhari equality lówó ẹ̀yẹ ọ̀wé buhari ọmọ kéèké náà tẹ́ra díye ọwọ́ yẹn gbọ́ kí ó wù ẹnu ẹ̀yẹ ọwọ́ yẹn gbọ́ kí ó wù ẹnu ẹ̀ ìmàrí mi wẹ́ gbọ́ bó wù ẹ̀ náà iye ọ̀rí àríyàrá ṣùgbọ́n gbàgbọ́ iye àríyàgbọ́n ìnáná yóò wá. Mana tobe de nagbon ọ̀nà eru nana. Adé òkú náà iye nọ́gẹ̀wé ìrì náà. Adé òkè náà iye nọ́gẹ̀wé ìrì náà ikọ̀ wẹ̀. Eru ni mẹ́nà náà iye ń dàbí ọ̀ o. Èèmọ̀ bẹ́ẹ̀ni ọ̀ ìyá àjò wíyá bẹ̀wẹ̀ yìí mi àpọ̀ ní àyè. Ṣùgbọ́n gbànà iye ìyàwó ní ká máa wẹ̀ o. Ẹ̀gọ́ sá ọ̀wé nu dé imi yìí ní máa ní máa dàgbọ́n yìí nù ẹ́. Ẹ̀mẹ̀wé dá mẹ́rìyé mẹ́nó ló bọ́ máa gbé o. Bẹ́ẹ̀nu yára mẹ́bà mọ́ kókó iye ọ̀nyẹ́ mẹ́sẹ̀ rẹ̀. Orí owó àríyé ẹ̀mẹ̀wé di máa yá. Kátékáté ìmú ẹ̀ ti yàn ẹ̀ ò nínú òwú ẹ̀. Èbìjẹ́ ti ní òwú ẹ̀rìyé ọ̀wé dọ́mọ́ nìyẹn ká yín jẹun o.
mokpa, uya gemi no sunuwa.